sí o. Small boy kékeré. I don't dey hear. The same promises. Carry them sweet mouth to for campaign. They go dey beg. They tell you as the beggar. Me, I go do better this, better that, better this and that and that. Better for the mouth to last. And then some come and go pura. This time, I beg you this time, make we make this time different, yo. Make we join together, do one more. Cause everybody wants a change, but nobody wants to change. But for change to be changed, yo, now everybody must change. Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ náà ni yóò mọ iye àwọn èèyàn lẹ́nu pé ta ló ń play techno music yìí. Techno music nìyẹn Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́. Ọlágbájá ọmọ ìyá onípọ̀mọ́ èébà. I must change, you must change, yes you. Ẹgbẹ́ ìbílẹ̀ àwọn àbúlà ìlú ẹ máa gbọ́ gbùgbùgbùgbùgbù títí ń pẹ̀gẹ̀. Ta ló sọ pé lùkìdí ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà? Ta ló sọ pé mélòdì tó fi ò sí lọ́dọ̀ Yorùbá? Thank God it's Friday. Àdúpẹ́ lọ́wọ́ thank God pé Friday lónìí. Jẹ́jẹ́dẹ́ Ọlátúndùn mo rí bí a ṣe ń wọlé ẹ̀kú àbọ̀ sórí ètò èébà. Jẹ́jẹ́dẹ́ Ọlátúndùn àkàsí you God bless you. Ọlágbájá ìwo ló ń ṣe yìí bó ṣe ń wọ techno ló ń gbé padà sí ibùlẹ̀ ọkọjá bẹ́ẹ̀ ohun téèyàn bá ṣàtìmọ̀ ṣe ṣá ẹyin yébà. Orí òṣì mo ti ṣí oríṣẹ́ mo ti ṣẹ́. Sweet melody lélẹ́yìí látọ̀dọ̀ Lágbájá ọmọ bá mùkọ́mùkọ́. Lágbájá ọmọ yóò onípọ̀mọ́. Melody. Thank God it's Friday. Bàbá wa Akérèdọ́lù Emmanuel lórí ní o bàbá alága ẹ̀kú àbọ̀. Bàbá wa Adébísí Adébáyọ̀ Bọ́láyìn náà ẹ̀kú àbọ̀ sórí ètò. Ọ̀fíṣíà olórí Jésù àwọn tiwantiwa orí ní o ẹ̀kú àbọ̀ sórí ètò. Mo ní lónìí
orin lágbájá la máa lò tú àòtù. Bàbá wa Akérèdọ́lù Emmanuel wọ́n ní ṣọ́wọ́ ń yá ẹ káàbọ̀ sórí ètò. Welcome sir, God bless you. Lónìí orin lágbájá ni èwo ní jẹ́ supportation. Supportation wọ́n á ní mọ̀ẹ́ lọ mí ń dá sí ibojúkun lẹ́bàá etí. Supportation nù olórí eléyìí lágbájá ló sọ bẹ́ẹ̀. Supportation. Bàbá wa Akérèdọ́lù Emmanuel wọ́n ní my birthday is Monday 27 July. Ọ̀dà Ọlọ́run ṣọ́wọ́ àjùgbà náà lọ. Pẹ́pẹ́ yọ pọ̀mọ́ lọ́jọ́ òun. Ẹ̀jẹ̀ àtúnrán wá létí. Ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ wo orí ètò tó wà níjọ́ Monday. Kẹ́ ẹ lè rán wá létí. Ébà! Oníṣọ́bọ lẹ́sàn lélẹ̀ tá a gbé sí yìí o. Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ náà ni oníṣọ́bọ lẹ́sàn. Bó o ní tiẹ̀ ti jẹ́ ṣọ́bọ lẹ́sàn. Dínóbù bàbá ọlọ́wọ́ ọ̀dán borí yín o ẹ kú àbọ̀. Wọ́n ní how are you sir? I am very 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 fine. Ẹ ṣé. My friend go comot the love when they your eye before you poke your nose for my spec. Wọ́n ní kọ̀ọ̀kọ́ yọ ìtí igi tí ń bẹ lójú rẹ̀. Kọ̀ọ̀tọ̀ yọ kónkóló tí ń bẹ lójú tèmi. Thank God it's Friday. Wetin happen when you dey twist your nose? Torí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́. Bísádé ológun dé fúnra rẹ̀. Àwọn tó ti ń lo máàsì kó tó di pé coronavirus dé. Máàsì á ti máwọn yẹn lára bí nǹkan míì. Ló bá ọ̀la olúwa ẹ sì máa ṣe kí ni o. Ẹ sì máa. Dem go take, dem go free, you go take, you go see more. Má fi lọ ní gáàsì, abojúgúnlẹ̀ lẹ́yìn tí. Supportation máyè lọ mí ń dá sí ibojúkun lẹ́bàá etí. Lónìí ọjọ́ Friday ọjọ́ 24 oṣù keje ọdún 2020. Orin lágbájá là ń fún amú fàjẹ́ fẹ́yìn èèyàn. Orin lágbájá là ń dùn sóde. Kẹ́ ẹ mọ́ bá wa enjoyment ẹ̀. Ìsọkúsọ tẹ̀mí sá. Láti owó. Ẹnu òròfó ní ọkọ̀ òròfó lọ́kọ̀ọ́kọ̀ mẹ́ta ìjọ kíkà ló mọ̀. Supportation ebẹ́nu òròfó ní ọ̀pọ̀ òròfó. Òròfó bímọ méjì péré. Lọ́ba nílé òun ti kún pọ́pọ́pọ́pọ́. Ẹnu mi mọ́ pa mí. Ẹnu mọ́ pa mí ẹnu ṣe ni ó gbà nílẹ̀ ẹnu ṣe ni ó tú mi ṣe. Torí pé mo ti bó nílé mi ṣeré ọjọ́ pẹ́. Àní mo ti ń bọ́ lọ́wọ́ ẹ̀ gé ọmọ ọ̀nà jìn. Ṣé bí gbogbo wa mọ̀ pé àyájú lè jẹun lọ́mọ bí ọbẹ̀ gbé ń dùn. Ẹ wo kò síbi táà ti dáná alẹ́ o ọbẹ̀ ni ó dùn jura wọn lọ.
lórí ètò lónìí àjọ máa jẹ gbádùn lágbájá ni. ó yẹ kí n gbàlejò kan wá lórí ètò lónìí ṣùgbọ́n àti ìrun kúnná alájà alájà Dr. Helen tó máa ń ṣe alájà tó máa ń sọ̀rọ̀ bíi bébì ń wọ́n jẹ́ ẹ̀mọ̀ bóyá títí Monday bó sì jọ́la ni we go know àmọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. tá a bá ní ká máa analyse orin lágbájá àmúfẹ́ lámọ́ àmútìjìnlẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ ṣáàjá máa enjoyment ẹ̀ lọ láìpẹ́ láìjìnà a ṣe analysis ẹ̀ lọ́jọ́ kan ń bọ̀ sọ́bọ̀ èèbà rock me gently. That's what they find. I don't go promote you. Yeah, fine now, fine. Oh. Let's go. Rock me gently lẹ́lẹ́dà ń gbọ́ yìí lágbájá náà ló gbé jáde. Rock me gently rọra ṣe mí jẹ́jẹ́ bá mi máa dìgì ẹ̀ gently ébà. Take it easy, let me flow, and you flow with me, flow with the rhythm. ẹ wo ojú òpó wà ní sílẹ̀ báyìí ẹ lè pè wá wọlé kẹ́ẹ̀dẹ̀ mú nọ́mbà kẹ́ẹ̀jẹ̀ bùn ojú òpó wà ní sílẹ̀ báyìí 443 410 2427. Yeah. Together now, our bodies move as one. Rock me gentle, rock me slow. Let the rhythm. Ẹ wò bóyá modulate láàrin yẹn ọkọjá bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ń dárúkọ àwọn olórin tọ́mọ̀ nǹkan tó ń kọ lórin lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlágbájá jẹ́ kan nù wọn. Ó tún ti padà ẹni tí ọ̀bá létí modulation ẹni yẹn ò ní mọ iṣẹ́ tó ń lọ bẹ́ẹ̀. Do you hustle? Do you wanna wrestle? Arákùnrin yìí á sì mú orin èbó yóò sì lùlù Yorùbá sí yóò sì dùn mọ̀ràn ìmọ̀ràn yín. Rock my torso. Can't you see the mood is right? Can't you feel the groove is tight? Hey, let me hold your hand now. The body's fused as one. Sway together now. Our bodies move as one. Rock me gentle, rock me slow. Let the rhythm rock my soul. Rock me gentle, rock me slow. Let the rhythm rock my soul. Àní lọ́jọ́kọ́jọ́ èmi á máa gbádùn orin Lágbájá torí wípé iṣẹ́ mísíkì pọ̀ nú ẹ̀ tó o bá rẹ̀ ń tó ń ṣiṣẹ́ tó rèé kọ́ tó wá ń ṣe pẹ̀lú dexterity inú rẹ̀ ọmọ dùn ni gbogbo àwọn analysis tí máa ń bẹ nínú orin gbogbo rẹ̀ Lágbájá ń kó jáde
Rose Ẹsẹ́kúnmé Adékúnlé mo rí yín ẹ kú àbọ̀. Rock me gentle, rock me slow. Let the rhythm rock my soul. Rock me gentle, rock me slow. Let the rhythm rock my soul. Rock me gentle, rock me slow. Let the rhythm rock my soul. Rock me gentle, rock me slow. Let the rhythm rock my soul. Rock me gentle. Ẹ fún wọ̀nyé Fọláṣadé mo rí yín ẹ kú àbọ̀. Gloria Shuaibu mo lẹ́yìn náà o. Olúbùkọ́lá Àbídàkùn mo rí yín ẹ kú àbọ̀. Chinyere Joy, I can see you. God bless you. Welcome to my show. Ọmọ jayéjayé báyìí lágbájá. ọmọ jayéjayé wetin my own concern me. Life dey go, life dey come, you no dey wait till anybody. Ayé kan ẹ̀mí kan, Ayé kan ẹ̀mí kan. tó bá ti yá ó lè so. Tó bá ti jẹ́ kò ṣeé so. Only one life to live, so Only one life to live. I no go enjoy myself. Thank God it's Friday. Ayé jẹ mí tó, Ayé jẹ̀mí tó. ṣe kíni máa gbẹ̀san. Èmi náà gbẹ̀san. Má jẹ tẹ̀mí padà o. Padà. Ìwọ tó rò páyé ti jẹ́. Náà wá wò pé wọ́n náà gbẹ̀san. Bó o ṣe ń ti kílọ̀bù náà wọ kílọ̀bù. Bó o ṣe ń torí ọmọge kan ló ń bọ́ lórí ọmọge kan. Àǹtí bẹ́ẹ̀ yé torí bọ̀dá kan lẹ́ ń bọ́ sí bọ̀dá kan. Torí pé ayé jẹ yín ẹ fẹ́ gbẹ̀san. Ẹ gbọ́. Ọmọ jayéjayé, I dey walk around the clock. Yes, girl. When I say I close, I no dey close. When I say I rest, I no dey rest. When I say I sleep, I no dey sleep. Holiday for bed, but the brain dey calculate. Àní ojú òpó wá ti wà ní sílẹ̀ o. Ẹ lè pè wọlé. Ká béèrè lọ́wọ́ yín kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀bùn. Ó ń ṣiṣẹ́ bí àkó. Ayé jẹ mí tó. Ọ̀dẹ̀ ṣe kíni máa gbẹ̀san. Má jẹ tèmi padà o. Chinyere Joy, welcome again. Ọlánípẹ̀kun Ọlárewájú mo kí yín ẹ kú àbọ̀. Mọ́mí wa Olúwatóyìn Àdìsá ẹ kú àbọ̀ o. Bí ọdún ìjà ọlá jókòó sẹ́nu mi orí yín. Ọmọníyì Olúdìran àwọn tèmi bò ní ẹ kú àbọ̀. Ọmọ jayéjayé. Ayé ti jẹ́ ìwọ náà jayé jẹ́ tiẹ̀ padà. Ilẹ̀ alágídí fẹ́ jó. Bàjáyé orí mi o. Mo fẹ́ jayé, àbí? Okay. Dọ̀là. Alright. Ṣé wọ́n lè tó báyìí? Kó wá ṣọkọ báyìí. Kó ṣẹ̀ṣẹ̀ báyìí. Kó tún ṣorí báyìí. Ṣé wọ́n lè bẹ́ǹdì ẹ̀? Mo ní kó bẹ́ǹdì ẹ̀. Náà bá bẹ́ẹ̀ ní ẹ̀ ọ̀tánù. Kó wá ṣèkì ẹ̀. Bàbá wa Olúwaṣọgbọ́n Olúwaṣẹ́gun ẹ kú àbọ̀ sórí ètò orí yín. Twist ẹ̀. Ṣó lè break it? Ṣáníkó 79 I can see you, God bless you. Ṣó
wọ́n lè fò sókè? Fò sókè. Wọ́n ní kò fò sókè. Kò wá split sí o. ọmọ jayéjayé làkọlé orin eléyìí látọwọ́ lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ lágbájá ọmọ ìyá onípọ̀mọ́ mọ́kànjú ọlá òbẹ́ńbẹ́ mo rí yín ẹ̀kú àbọ̀. Oyèpilé Olúwaṣẹ́gun OSM ẹ̀kú àbọ̀ sórí ètò ẹ̀ka sí yìí. Oyèpilé Olúwaṣẹ́gun OSM welcome I can see you ẹ̀kú àbọ̀. ìnápẹ́lẹ́ yìí mámọ́nì ọ̀làgbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ orin ẹ̀ là ń yẹ̀wò lónìí ṣólórin nìwọ ni artist ní ẹni ògbóni kan jáde o fẹ́ ká promote ẹ kàn sí wa ẹ̀yin ẹ pè nọ́mbà tẹ́ ń wò lójú ìwòran yìí o 443-410-2427 ẹ pè wá tàbí kẹ́ ẹ send message sí wa tàbí kẹ́ ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí let's do it ẹ jẹ́ àṣẹ ébà. You go church on Sunday. o lè sin ọlọ́run àti mámọ́nì together. Ta lọ ọlọ́run ta ni mámọ́nì ọba owó ló ń jẹ́ mámọ́nì mámọ́ o lè sin méjèèjì pọ̀ at the same time. For as long as corruption full your soul. tẹ́ ẹ bá ń gbórin lágbájá orin ìkìlọ̀ wà ló pọ̀ jù bẹ́ẹ̀ ìwà burúkú tó ń wù táwọn mọ̀ pé wà burúkú tó o bá gbórin lágbájá ọjà wọnú ẹ̀. You worship not the living God. èyà Biggest idol in a ní ẹ pè wọlé kẹ́ ẹ mú nọ́mbà kẹ́ ẹ jẹ̀bùn Who do you worship? lórí ètò lónìí. Search your soul. Worship money. Dollar, yenny. Cash. Pound, euro. Sefa, CD. Rand, naira. Because the money carry abroad, building foreign economy. gbọ́ ta ni wọ́n tẹríba fún òrìṣà bámọ́nì ni bàbá wa Akérèdọ́lù Emmanuel mo ti rí yín lápá bíi ẹ kú àbọ̀sà. tẹ́yọ̀ pé rédíò TV náà lẹ́wà o níbẹ̀ ló ti ń ṣá prápra ló ti ń clean tó ti ń clear tá a ti ń jù síta fáwọn èèyàn tí wọ́n han ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá láìpẹ́ láì jìnnà àwọ̀ yàrá àkéde wa ká lọ mú ohun tá a ní wá kẹ́yìn náà bá a gbóòórùn rẹ̀ torí pé nígbà tá a bá bẹ̀rẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí gbogbo ohun tá a bá gbèsè ẹ̀rí pé a ti débẹ̀ àwọn ọ̀dọ́ sọ pé kí ló ṣẹlẹ̀ gbogbo ohun tí wọ́n dáná sí pé kí ló dé àwọn tó máa ń ṣèkéde kan l'Amẹ́ríkà tó máa ń ṣe báwọn ọ̀tọ̀ làwọn tó yẹ pé tó máa wà níbi tán ní ta mọ́tò tọ́ọ̀fì rèé náwó níbi auction tó o bá lè tẹ́wọ́ sí àbọ̀ náwó òkè owó orí ìlú nù ń gbòòsà èyí wọn wá tó nǹkan
àwọn tó ṣe wípé wọ́n máa ń ṣe ìnáwó ìkéde advertisement wọ́n lè sọ fún ọ wípé wọ́n ń ta mọ́tò ní 50 naira ńgbọ̀n bá polówó ìkéde ń tán àwọn wá sọ fún ọ pé mọ́tò tán ń ta 50 naira yìí o ìwọ tó bá jọ́dẹ̀ náà ni ọ wá ra mọ́tò ní 50 naira ìwọ tó bá yìí fẹ́ ra mọ́tò 50 naira o ti gbúdọ̀ ra nǹkan tó tó bóyá bíi 10 million lọ́dọ̀ àwọn ọ̀tà mọ́tò fún 50 naira ṣùgbọ́n wọ́n wá sọ́ọ̀sì ò ní gbọ́ wọ́n sọ pé this car is being sold for $15 tó ń gbọ́ máa ti wá parí ìyẹn tán wá bẹ̀rẹ̀ this car is being sold for $15 is sold if you have full car with ọ̀ ní fẹ́ gbọ́ wọ́n ti kọ́ bẹ̀ pé tọ́ ọ bá ti ra mọ́tò yìí o lè mọ́ bẹ́ńjìnì nínú ẹ̀ o tọ́ ọ bá dẹ̀ ti sáyìn pé o fẹ́ rà á bóyá mọ́tò yẹn wà náà ló ṣe rà á as it is wọ́n ti sọ ọmọ ògbó kan náà sọ ṣùgbọ́n $50 òun ni wọ́n rí jẹ́ ọba kan rí mọ́. Do you worship money? Dollar, yeni. Pound, euro. Sefa, eléyìí Ọlágbájá àti Fẹlá Aníkúlápó Kútì lọ́jọ́ ṣorin eléyìí ẹ mọ̀ wò pé kí ló mú alààyè àtòkú papọ̀ iṣẹ́ ọwọ́ náà ni wọ́n lọ mú ọ̀rọ̀ tí Fẹlá ti sọ wọ́n ṣá gbogbo ẹ̀pọ̀ mọ́nú kínní wọ́n ṣàbò gbàgbà ó dẹ̀dẹ̀ yọkan ó dòun mo sọ fún yín pé ibi tí iṣẹ́ dígítà ń lọ yìí yọ kọjá be careful it's going to kọjá the be careful yìí ó máa kọjá be careful. Ábàmì Fọláṣadé Fáníyì Adámọ̀lẹ́kùn mo fi yín o ẹ kú àbọ̀. Táíwò Fẹ́mi ọ̀rẹ́ mi mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. Ábàmì rèé. Ojú òpó wa wà yín sí o. Ẹ pè wá wọlé. Wá béèrè lọ́wọ́ yín kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀bùn. Gbẹ̀ngbẹ̀ngbẹ̀. Ẹ ṣeun bàbá wa Akérèdọ́lù Emmanuel wọ́n ní yẹ́ ó kì bóbó ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ṣàpàràpàrà ló jẹ́ báwọn. Àní ẹ̀gbọ́n eléyìí Ọlágbájá àti Fẹlá Ábàmì ẹ̀dá Before them born your grandpapa said so. You know they for dear. Ọlábọ̀dé John ó ní ṣọwọ́ ń yá ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ kú ètò ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ thank God. Them say fire dey comot. Fire for him mouth. Ṣàngó. Ṣé Fẹlá náà ń pè ní Ṣàngó? Ṣàngó Olúkòso Àrẹ̀mú Ògún ọkọ ya. Ọ̀bẹ nìkan jà fọwọ́gún gbogbo lé nímú. Ṣàngó Olúkòso èébà. Adéolú Adéníkẹ́ mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa yín lẹ́ẹ̀kan náà ẹ máa share rẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa start watch party.
bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa pè wọlé lórí nọ́mbà yìí +14434102227. ẹ láǹfààní láti jẹ̀bùn lórí ètò wa. mo ní ẹ máa share rẹ̀ bóyá ń lọ ẹ máa like ẹ̀. mo sọ lánàá lórí ètò yìí mo ní láti Monday títí di Friday èèyàn 5 láǹfààní láti jẹ̀bùn lọ́jọ́ kọ̀ọ̀kan ó jẹ́ 25 àgbé 25,000 sílẹ̀ 5,000 lójoojúmọ́. Laskari, my brother, I can see you. God bless you. Mr. Rashid, I can see you. Yes, mo ní téèyàn 5 bá pè wọlé níjọ́ Monday. Àní 5,000 tọ́ka wá 1,000 wọn. Téèyàn 5 bá pè wọlé níjọ́ Tuesday. Àní 5,000 tọ́ka ju ẹ̀bùn wọn. Téèyàn 5 bá pè wọlé níjọ́ Wednesday. Àní 5,000 tó ń kárí ẹ̀bùn wọn. Téèyàn 5 bá pè wọlé níjọ́ Thursday. Àní 5,000 tó ń kájú ẹ̀bùn wọn. Téèyàn 5 bá pè wọlé níjọ́ Friday. Àní 5,000 tó ń kájú ẹ̀bùn wọn. So láàrin ọ̀sẹ̀ 25,000 láyà sọ́tọ̀ fún èèyàn 25. Báyìí òní ní Friday. Ẹ pè wọlé kẹ́ ẹ gbowó kẹ́ ẹ fi ra credit card. Ẹ pè wọlé kẹ́ ẹ gbowó kẹ́ ẹ fi ra ìpè kẹ́ ẹ fi lè pè. Philosophy go dey flow when we put the honey for mass melody. Àjàgà Olúdáre jọ mo rí yín o ẹ kú àbọ̀. Adéolú Adéníkẹ́ I can see you. God bless you. Bẹ́ẹ̀ kọ́ sẹ́. Oyègbílé Olúwáṣẹ́gun ẹsẹ̀ mo tún rí yín o ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Mo rí gbogbo fídíò tẹ́ ń ṣúùtì Ọlọ́run mọ ràn yín lọ́wọ́ ẹ ṣe Àbámi ti dòrí ṣá òye bá bàbá sẹ́kù ti dé o. Àbámi ti dòrí ṣá òye bá bàbá sẹ́kù ti dé o. Àbámi ti dòrí ṣá òye bá bàbá sẹ́kù ti dé o. Àbámi ti dòrí ṣá òye bá bàbá sẹ́kù ti dé o. Àbámi ti dòrí ṣá òye bá bàbá sẹ́kù ti dé o. Tí o bá bẹ́ẹ̀ lọ́rùn, èmi náà sì ti ọ̀bẹ̀lẹ̀. Ẹ́ńtà ìlú mọ́ta mọ́tò. Drop for Ido. Waka bridge, Kata bridge. Look down, you go see. Plenty. Ruth Ọlẹ́dí Adéjùmọ̀ mo rí yín o wọ́n ní thank God it's Friday. Wetin Mr. Holy Aganda o. olórin lágbájá mo lè ṣe mọ́jọ. Ẹ wo adíṣẹ́jú 5 sí lórí ètò kó tó nípa abẹ̀rẹ̀ nípalẹ̀ mọ́ òun la ṣe ní kẹ́ ẹ pè wọlé ẹ pè wá wọlé ká béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ dẹ̀ jẹ́ ẹ̀bùn bóyá lọ nìyẹn. Ó parí àbí ó parí. Ó tán àbí ó tán ó tán. Ó parí àbí ó parí. Ó tán àbí ó tán ó. Ẹ̀gbọ́n tó tán àbí ò tán ó parí àbí ò parí rọ̀ lágbájá rọmọ bàbá Ó tán àbí ó tán ó. mùkọ́mùkọ́ Ó parí àbí ó parí. rọ̀ lágbájá ọmọ ìyá onípàmọ́ bísádé ológundé fúnra ara rẹ̀ ẹgbà. Bàbá sẹ́kù ti dé o. Àbámi ti dòrí ṣá òye bá bàbá sẹ́kù ti dé o. Àbámi ti dòrí ṣá òye bá bàbá sẹ́kù.
abàmì ó dòòṣà táwa labàmì náà Fẹlá Aníkúlápó Kútì ni. ẹ wo ẹjẹ́ kò mọ́lẹ̀ láti lẹ̀. bàdé mi sá lẹ́lẹ́lẹ́lẹ́. tí ẹ bá gbórin lágbájá ẹ rí i pé original composition ni adẹ̀sọ́ di àṣà. Olùbàdàn olùdá. Ó tún kó gbajúbò ó sọ di kẹríkẹrí ìgbájú ìgbámú ní kẹríkẹrí gbágbà. Túndé bá òkunlà mo rí ní o ẹ kú àbọ̀ sórí ètò ṣáàpì àlẹ́ wa. Mo lá níṣẹ́jú mẹ́ta sí lórí ètò lónìí. Mo ní ojú òpó wádẹ́wà ní ṣíṣílẹ̀. Àní kẹ́ ẹ pé kẹ́ ẹ jẹ̀bú 1000 naira. Kó tó di pé a kúrò lórí ètò lónìí. Láàárín ìṣẹ́jú mẹ́ta yìí. Oòrùn tí ń bẹ lókè ó sì lè sáṣọ o. Oníbàtà yìí ọ̀kàrẹ̀. Ṣé bí Naija nìyẹn o? Sisi ó ṣe wá ń gbẹ̀sẹ̀ bí òyìnbó. Ó ṣàmọ̀rú ẹ̀. Dèbò mọ̀rú ẹ̀. Sisi ó ṣe wá ń pàjọ́. Kí ló dé náà ń pàjọ́ lẹ́kún? What can fa? Ọwọ́ gbàlẹ́ṣà ẹsẹ̀ bá fọ́. Ọwọ́ gbàlẹ́ṣà. Orí wa ń fi dùgbẹ́dùgbẹ́ bí àgàmà. Àǹtí bí kọ́pẹ́ Bùkọ́lá. Bùkọ́lá àbúrò mi kan báyìí ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò I can see you. God bless you. Màmá wípé ẹ ń bá bóre ọ̀fẹ́ mọ̀ bá dùà. Ẹ dẹ́kun ẹ ń bá bómi ìṣẹ́wọ́ ń kọ́ o obo oúnjẹ. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní wọlé yìí. Òun tẹ́ ẹ bá náà ara ẹ̀ náà ni. Torí pé àwa ti gbìyànjú àti round-up. Ẹ tún jẹ́ pàdé tó bá di jọ́ Monday lórí ètò wa ètò yìí ìṣọwọ́ ń yá o. Ẹjẹ́ àgbàgbé àbí ẹjẹ́ àpàdé ni ẹ má gbàgbé o. Don't forget ẹjẹ́ àpàdé ara wa níjọ́ Monday ní dédé aago 1 sí aago 3 l'America time, dédé aago 6 sí aago 8 Nigeria time, bákan náà UK time. Ibi tí wọ́n lọ́gìn sí náà ní Dayo Agboola Radio TV tàbí Dayo Agbo Media Diamond tàbí Samis Dayo Agboola. Ẹ wá lè try bàbá ló ń ta náà. Ọládẹ́yìndé orí òkè mo rí bí ayé wọlé o ẹ kú àbọ̀. Wá ṣeré ọmọ. Àwọn dà. Ǹjẹ́ ojú tẹ́ fi ń wò mí yan ọmọ ní fọ́? Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Àwa lámọ̀ wá o ẹ̀yin lámọ̀ bá. Jẹ́ tún dídíjọ́ Monday tá a máa pàdé lórí ètò wa ètò yìí ìṣọwọ́ ń yá. Mo ní kẹ́ ẹ stay safe. God bless you. Ó dàbọ̀. Lọ́dù 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 lọ́dù. You better mind yourself, oh, mind yourself, oh boy. Lọ́dù kàkà for ìyá.